àwọn ọmọ Ìṣẹ̀dẹ̀ kò ṣàìtún mọ́ ṣe bí wọ́n ṣe ṣe láti ẹ̀yìn wá wọ́n tún ṣe bẹ́ẹ̀ lọ́dún yìí o òun náà ni láti parapọ̀ jíjọ kírun ní mọ́sálásí wọn eléyìí tó wà ní Etí Ọ̀dà ní ìlú Ìṣẹ̀dẹ̀ níbi tí ogunlọ́gọ̀ gbogbo àwọn ọmọ ìlú Ìṣẹ̀dẹ̀ tó wà lókèrè ti láǹfààní àti wálé aṣíwájú ọmọ Ìṣẹ̀dẹ̀ bàbá wa Akíẹ́lé Líásù wà ní ìkàlẹ̀ àtàwọn ọmọ ìlú Ìṣẹ̀dẹ̀ ọlọ́kan ọ̀jọ̀kan ló wà ní ìkàlẹ̀ láti kírun ní mọ́sálásí yídì tó wà ní ìlú Ìṣẹ̀dẹ̀ Imam Abdulhadi Olúgbàmí tó gba ọ̀rọ̀ sọ ńbẹ̀ lákòókò ìgbà tí wọ́n wà ní orí múmbàrí ìṣẹ̀lẹ̀ láì fún gbogbo àwọn mùsùlùmí lórí bí wọ́n ti mọ àwọn ọ̀nà èyí tó tọ́ àti èyí tó yẹ tí kìí ṣe tí ó yẹ kí a máa ṣe àtúngbẹ̀ ẹ̀ òun ní ọ̀pọ̀lọpọ̀ wáàsí ni wọ́n ti fi etí gbéyàwó ẹ̀ nínú àwẹ̀ bákan náà ló wá rọ̀ mọ́ pé kí wọ́n tẹ̀síwájú nínú nínáwó sójú ọ̀nà ẹ̀sìn àti tàwọn tó wà ní òkèrè kí wọ́n gbìyànjú àti máa wálé láti wá kópa nínú ayẹyẹ ọdún èyí tí ó máa ń wáyé nílùú Ìṣẹ̀dẹ̀ ó rọ gbogbo ọkàn tó wà ńbẹ̀ pé kí wọ́n gbìyànjú láti di Islam mú ṣinṣin kí a lè bá àjíyọ jèrè lọ́jọ́ iwájú àrẹwà lọ sọ́dọ̀ gbogbo àwọn èèyàn èyí tí wọ́n láǹfààní láti wálé kí wọ́n gbìyànjú láti máa wálé ní gbogbo ìgbà Alfa Abdulrahman Aláṣẹ àwọn náà pẹ̀lú gba ọ̀rọ̀ sọ láti ṣe àlàyé lórí tí wọ́n ń tọrọ fún gbogbo ọmọ ìlú Ìṣẹ̀dẹ̀ kí wọ́n máa ṣe ní gbogbo ìgbà àkàkà táwọn ọmọ ìlú Ìṣẹ̀dẹ̀ ló wálé láti wá kópa níbi ayẹyẹ ọdún náà tó jẹ́ ọdún àwẹ̀ ọdún 2022 Kásùmù Ṣọlá ló ti ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ Ọ̀sọ́lọ̀ TV. Ọ̀sọ́lọ̀ TV ìmọ́lẹ̀ gbogbo ọmọ ànàgó.